Alfa wa bricklayer tí Ọlọ́run lo ẹ̀yin olólùfẹ́ fún láti ta àfáà lọ́rẹ láti ṣe ìdùnnú fàáfàá nínú kádàrá Ọlọ́run èròǹgbà Ọlọ́run ó ti wu Ọlọ́run ó ní kí Alfa wa Imamu Qosim ó ní ká àfáà náà ó di òkú ìyẹn ní àná alánà yìí ń lọ Ọlọ́run pé àfáà wa Muhammad Qosim Ọlọ́run pé àfáà náà sọ́dọ̀ Ọlọ́run jọ̀ọ́ bá wa ṣe àlékún àmójúkúò àlékún dáadáa àlìkìyámà bá wa ṣe fún ìmáàmù wa Muhammad Qosim ìmáàmù abánikọ́lé. Mo fẹ́ sọ díẹ̀ nípa ọ̀rọ̀ àfáà Muhammad Qosim kì í dẹ̀ ṣe wípé sísọ díẹ̀ nípa àfáà kì í ṣe pé nítorí nǹkan kan ṣùgbọ́n mo fẹ́ kí ara ayé ó kẹ́kọ̀ọ́ látara ikú àfáà Muhammad Qosim àfáà wa abánikọ́lé imam Muhammad Qosim jẹ́ ọmọlúàbí. Imam Muhammad Qosim ó jẹ́ oníwà pẹ̀lẹ́ abiwà pẹ̀lẹ́ bí orí adẹ́tù. Imam Muhammad Qosim wáyé ní mùsùlùmí ó lu ayé ní mùsùlùmí nínú ìrádà Ọlọ́run. Imam Muhammad Qosim ó kúrò láyé ní mùsùlùmí ní mùmìnì lẹ́ni tó nígbàgbọ́ nínú tawhid ìjọkan Ọlọ́run. Ọlọ́run jọ̀ọ́ kó wu ọlá gbogbo àwọn zikiri yàtú dáadáa tí ìmáàmù náà ṣe. Ọlọ́run kó fi bá wa ṣàlékún kí a ti jẹ fún àfáà wa náà. Àfáà yìí wá sáyé ó jà pitapita láti nípa ṣùgbọ́n níjọ́ tí Ọlọ́run ó gbé kọ́ọ̀lù àfáà gbogbo yín náà lẹ ti mọ sítórì náà délẹ̀. Ẹ̀kọ́ tí mo wá fẹ́ ká kọ́ lára àfáà Muhammad Qosim ẹ jẹ́ mọ̀ yìí pé bí àfáà Muhammad Qosim ṣe lu ayé níwọ̀nba yẹn Ọlọ́run dá àfáà náà ní tọrẹtọrẹ tó fi débi wípé nínú àánú tá àfáà yìí rí gbà lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ àfáà yìí àtúmọ̀ bòyàn lọ́tún lósì hátà ṣẹ̀wọ̀n pé tí Ọlọ́run bá gbé àránṣẹ́ rẹ̀ dé wá bẹ́rú ẹ bá àwọn ganuganu lẹ́nu ọ̀nà rẹ̀ àtà tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè wá láti wá kí àfáà nílé yàtọ̀ sí ganuganu ẹlòmíì wá pẹ̀lú àníyàn tó dáa torí pé bọ́lọ̀ ń bá ṣe lágbájá kan lóore òun yọ́nú sí gbogbo àlejò tó bá tún wá ìmáàmù kọ́ nínú owó tẹ́ ẹ fi tá lọ́rẹ yẹn yóò bá túmọ̀ fún ẹ má bínú ẹ gbà ẹ má bínú ẹ gbà ẹ má bínú ẹ gbà. Nígbà tí Imamu Qosim ò tí ra mọ́tò tó ń gùn padà Imamu Qosim tó bá wà nínú ọkọ̀ mọ́rúwá kódà bó ṣe inú bọ́ọ̀sì tí wọ́n bá fi lè kí pé imam mo máa rí yín mo rí yín lórí fóònù ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ gbà yóò bá sanwó wọn gbogbo ẹni wọ́n jọ wà nínú mọ́rúwá ń jọ náà Imamu Qosim ó sanwó wọn kódà bá àfáà délé olóúnjẹ Imamu Qosim ó sanwó wọn ṣùgbọ́n ńgbà tó jẹ́ wípé khuliqna lil hayat walil mamat a dá wa nítorí nǹkan méjì for us to live and for us to live. Àfáà live ó dẹ̀ live àwa dúpẹ́ wípé impact àfáà Muhammad Qosim orípa náà Ọlọ́run jí ó parẹ́ torí pé àfọ òkúrun
ó fọmọ́lẹ̀ ayé. Mo kí gbogbo ẹbí Imamu Qosim ipe àkú ara fẹ́ra kù. Mo kí gbogbo ọ̀rẹ́ ojúlùmọ̀ ará tí Imamu Qosim ipe àkú ara fẹ́ra kù. Mo kí gbogbo olólùfẹ́ pátápátá tí Imamu Qosim ipe àkú ara fẹ́ra kù. Ó ní bí ó ti máa bá ẹnì kọ̀ọ̀kan, a sì máa bá wá ju ara wa lọ. Imam Muhammad Qosim, ẹrú Ọlọ́run tó gbé ayé ṣètò Ọlọ́run. Kí fídíò yìí má bàa gùn púpọ̀, ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́ lára Imamu Qosim tó mú mi ṣe fídíò yìí. Mo fẹ́ fi eléyìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ dìde sí ìrànlọ́wọ́ àfáà náà. Níjọ́ tí ojú ń pọ́ngún, àwòdì yín la rí ló bàrà. Níjọ́ tó le koko, ẹ̀yin la rí lóló aládùúótì alárànṣe fún Imam Muhammad Qosim. 1,000, 500, 2,000, 3,000, 5,000 tí gbogbo yín dájọ́ ní kó má pa jẹnẹrétọ̀ láì mọ́ tí ò bá fẹ́ iṣu fún rẹ̀. Tí gbogbo yín dájọ́ òun lẹ fi sún Imam Qosim dé ipò tó wà kí àfáà tó lọ. Àfáà bímọ, ó lẹ́bí, ó lára. Ṣùgbọ́n bí tí mo fẹ́ fàyọ nú ọ̀rọ̀ yìí gangan tó jẹ́ kókó inú ìwé ìròyìn ni pé ẹ̀yin ọmọnìyàn, ẹ dákun, intẹ́ bá ti ní múṣẹ mọ́ ṣe láde òmò. Ẹ̀yin èèyàn wa, ẹni tẹ́ bá ti mọ̀ pé ẹ̀ ní pààyàn, ẹ mọ́ promise ẹ̀ lẹ́rìn mọ́. Ayọ̀ tẹ́ bá ti mọ̀ pé ẹ̀ ní kápá àti fi sínú ayé yàn, ẹ mọ́ promise ẹ̀ láyọ̀ kan mọ́. Èwo làwọn ẹ̀rín tí ó mọ lẹ́kún nú? Èwo láyọ̀ tí ó ṣe dáadáa tó tọ́nà yẹn? Imam Muhammad Qosim, nígbà tí ọ̀rọ̀ pé Ọlọ́run gbé nọ́mbà Imam inú ilé mi ń bí lórí òkè ń bí, onímọ̀mù ti ń rẹ́lé tí mo fi ní mò ń kọjá lọ níbì kan ni mo bá Imamu Qosim níbi tó ti ń ṣiṣẹ́. Ọlọ́run wa ló ń gbọ́, Ọlọ́run ló ń gbà ni. Ní gbogbo èèyàn bá bẹ̀rẹ̀ sí ní pe àfáà Imamu Qosim, hello, afẹ́ràn yín, hello. Kódà lẹ́yìn ilé tí Imamu ti rẹ́ níbí níjọ́ tí a ṣe fídíò yìí, pípé olólùfẹ́ tráfíkì yín kò jẹ́ kó lè ráyè padà rẹ́ lé mọ́. Tó bá kàn yọjú aláàjì, mò ń bì sí ni, mò ń bì sí ni. Ní Imamu tó jẹ́ pé níjọ́ náà owó tí ń bẹ nínú àkáǹtì Imamu, bóyá Imamu ló ní 700 naira lákàǹtì, ẹ̀dọ̀ sọ Imamu Qosim ẹ̀ sọ di ẹni Ọlọ́run kẹ́ tọ́lọ́run ṣàánú fún. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní tọ́rọ́ kọ́bọ̀ sísì nínú ìgbé Imamu Qosim lárugẹ, ẹ ní pòfo, ẹ ní ròfo, ẹ ní gúnlẹ̀ sébùtì òfo, tí yín ò ní bàjẹ́, tọmọ yín ò ní bàjẹ́, ẹ ní tètè kú, ẹbí yín ò ní tètè kú, ọmọ yín ò ní tètè kú, aṣọ ìyára yín ọba mi ò ní gbọ̀n ya. Gbogbo ibi tọmọ yín rí ká dé, ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run yóò máa tẹ́lẹ̀ dè wọ́n níbẹ̀. Ẹ ní dẹni àná nínú gbà, apádà sí aburú, ó kéré ni o, ó tóbi ni o. Bó bá sọ̀rọ̀ ẹ̀ dówó, ẹ̀ ní nà mówó. Bó sọ̀rọ̀ ẹ̀ dóúnjẹ, ẹ̀ ní jẹmú oúnjẹ. Bó sọ̀rọ̀ ẹ̀ dọ̀rọ̀, ẹ̀ ní sọmọ́rọ̀. Bó sọ̀rọ̀ rẹ̀ di nítorí ó sọ̀rọ̀ rẹ̀ di nínú sẹ̀mí, apádà sí ibú ò ní bá yín. Ẹ̀rín yín ò ní lẹ́kún nú, ayọ̀ yín ò ní korò. Àti rí ìdùnnú àrànṣe gbogbo ń tẹ́ ẹ bí nínú sẹ̀mí ayé, Ọlọ́run ò ní jẹ́ kó nira fún yín. La ilaha illallah. I really appreciate every one of you. Thank you for your support. Thank you for making him who he was. Kó tó di pé àfáà yẹn kú ní àná pẹ̀lú kádàrá Ọlọ́run. Kí ló pa àfáà? Gbogbo èèyàn ló fẹ́ gbọ́. Ọlọ́run ló pa àfáà.
tọ́rọ́ lọ ní máa pa nǹkan oní máa yé nǹkan oní máa gbé nǹkan sáàyè tó fẹ́ oní máa ṣe nǹkan pẹ̀lú bó ti wù. ìmáàmù yìí ẹ wá promise ẹ lóríṣiríṣi nǹkan àwọn tó promise ìmáàmù lówó ẹ fún un lówó a sì rí pé ẹ fún un. kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ díẹ̀ jáde nínú ọ̀rọ̀ ẹrú ọlọ́run náà. ayé wa promise imam a rí nínú àwọn èèyàn tí wọ́n promise imam ní Maka a rí nínú àwọn èèyàn tí wọ́n promise imam Qosim ní umura ntí mo torí ẹ̀ ṣe fídíò yìí lélẹ́yìn o ẹ ju ẹ̀yin èèyàn kí lẹ máa fi kẹ́ ẹ fi oore kẹ́ ẹ kàn sọ pé ẹ ṣoore fún yàn kẹ́ ẹ fún yàn ní empty promise kí lẹ máa fi ṣe náà. Imam Muhammad Qosim, I think it was discovered in the year 2023. Àbí bẹ́ẹ̀ kọ́ ni 2023 ni this is 2025 now. Àdẹ̀tí ìlòjọ́ ọdún kan àti díẹ̀ lọ́nu lẹ́yìn torí inú ilé ní ìmọ̀ọ́mù ti ń ṣiṣẹ́ lọ́dún yẹn ṣùgbọ́n torí pé mo fẹ́ bà sí rí ní tèmi ń ṣe ní òfin sọ pé ṣé wàá mọ̀ sọ fáwọn èèyàn ọ̀rọ̀ múgùn nìyẹn pé inú ilé wa làwà ń bí kinní kan ní ìrọ́. Imam Muhammad Qosim ayé ẹ wá promise imam ààrẹ ni tó pe èmi wípé àwọn promise imam ní hajj níjọ́ tí mo tún mú Imamu Qosim lọ sí àkóbọ̀ lọ́dọ̀ bàbá mi oníwàásí àgbáyé àti Imamu àtàfà nísìn àti bàbá mi àti Imamu Qosim nísìn wọ́n wà nípò tọ́ báyìí ọlọ́run bá ń dà wọ́n pọ̀ kẹ́ bá ń ṣe wọ́n jẹ́jẹ́ náà àwọn tó ń mọ déètì tún ti kọ́ wọ́n ní bóyá lára ń dì kò lè jẹ́ July yóò ju July lọ bóyá láàrin July bíi August September ó tẹ̀lé jẹ́ July yẹn náà I don't know. ẹ promise ìmáàmù pé ẹ ràn ní mọ́sá Maka páálí ìmáàmù rẹ lọ́wọ́ mi passport ìmáàmù Qosim rẹ ó rẹ lọ́wọ́ mi. mo á da àfáàyàn láàmú nípa pé ó yáyọ nínú owó ìtura àkáǹtì nìkan ló gbowó sí àkáǹtì rẹ̀ ló fowó sí èmi kì í dúró láàrin méjì mi ṣe intermediary láàrin èèyàn mi ò ṣe é nítorí nǹkan kan innama nut'imukum liwajhillahi tọ́lọ́ ń bá lẹ́sàn fẹ́mi náà lọ́jọ́ iwájú mo mọ̀ pé yóò ṣẹ̀san mi fún mi. ìsìgbà kọ́bọ̀ lọ́wọ́ Imamu Qosim àtá nígbà tá à ń ṣe léyìí fúláàtì tó wà lẹ́yìn Imamu Qosim lọ ra ilẹ̀kùn wá dípò ń fẹ́ fi fẹ̀mí ìmoore hàn ó lọ ra ilẹ̀kùn 250,000 naira mo ní imam ẹ gbé ilẹ̀kùn padà ó wà nípò tọ́nísì èmi wà nípò kà mi ò fẹ́ ilẹ̀kùn mi ò fẹ́ lẹ̀kùn ẹ gbé padà mi ò ṣe nítorí pé mo fẹ́ gba return mi ò dẹ̀ ṣe nítorí pé à ń fi ìmọ̀mù wá tíráfíìkì àbá ń ṣe kinní kan sẹ́mi ń gbowó lórí Facebook ni ṣùgbọ́n bí tí mò ń lọ ni wípé ọwọ́ pé àti ẹ̀dáràn ńlẹ̀ ara ayé ẹ̀ bá wa wò ó amúyàn jáde ẹ̀yin èèyàn tẹ́wọ́ gbà tó bá ti ku ìyún lásán gbogbo àdáwọ́lé àdọ́kànlé àdáralé yín yóò mọ yọrí sí rere àlùfáà yìí jà pitapita tó fi kú àdúrà tá a máa ṣe ní every month níbí ní every last Friday of the month tá a máa ń ṣe online odidi Al-Qur'an tá a máa ké Imamu Qosim ò lè mọ̀ wá èyí tá a ṣe ní January Imam wá síbí mo mú passport jáde fún Imam passport rẹ ni o àti ìrí àdéhùn àwọn èèyàn tí wọ́n promise yín ní àjì àti umura ní 2023 lẹ promise Imam ní umura lẹ promise ẹ̀ ní àjì èèyàn méjì ló promise ẹ̀ ní àjì páálí Imam rẹ kò fi lọ Ghana páálí Imam rẹ kò fi lọ Kútọnu kí láǹfààní promise tẹ̀yìn èèyàn máa ṣe fún yàn tẹ́ẹ̀ní jẹ́ ṣé á ní ẹ̀mí àfọwọ́gùn tó kórí àjì àti umura ṣe
wọ́n ṣe hajj ní 2023 yẹn náà kò lọ, wọ́n ṣe hajj ní 2024 kò lọ, wọ́n ṣe umura kò sígbà táàyè umura ò yọ. mo wá ja ìmáàmù yìí lógun pé dandan lọ ṣe passport, let me have the passport. ẹnìkan wà tó yẹ pé ní ìkí àtọ̀dọ̀ èèyàn bíi méjì, ẹni ó promise hajj àtẹni ó promise umura, ìkí ọ̀dọ̀ mi náà ti pè. ṣùgbọ́n gbà tó jẹ́ pé bọ́lọ̀ ti dá èmi kì í péyàn pé ẹ ló sà ẹ dákun nǹkan ni mo brókì mo ṣe kíní kan ọlọ́run mọ́jẹ̀ ń brókì tí fi máa pe ẹnìkan láyé mi, mọ́jẹ̀ kí jẹ́ ẹ̀mú mi ó nira. ṣùgbọ́n à ń kàn sí yín, mo tún fún Imamu Qosim ní nọ́mbà àwọn èèyàn yìí wípé ẹ pè wọ́n, máa pè wọ́n, ìwọ náà máa pè wọ́n fúnra rẹ, máa bá wọn sọ, ẹjọ́ ní kọ́ńtàtì ara yín, wọ́n jọ ń sọ̀rọ̀. àdéhùn tẹ́ ṣe fún Imamu Qosim láyé ń bí, ṣé nígbà tó kú lẹ́ múṣẹ? ìntẹ́ fi dùn nínú láyé ń bí, ṣé nígbà tó kú ilẹ̀ múṣẹ fún? ẹ jẹ́ kára ayé ó máa kí ikú palẹ̀mọ́, èmi gan mo máa kí imam kú palẹ̀mọ́ pé kú palẹ̀mọ́ ájì o, kú palẹ̀mọ́ umura o, oní umura ò múṣẹ, oní ájì àkọ́kọ́ ò múṣẹ, oní ájì ẹlẹ́ẹ̀kejì tó tún jẹ́ pé ṣé òun mú ìdí ní Àjàní Bello ni wọ́n pè níjọ́ tí mo mú àfa Qosimu lọ síwájú bàbá. àwọn tí mo ń wí mo mú orúkọ wọn o, ṣùgbọ́n lè máa dákọ wọn online, lè máa dákọ wọn online. ìtẹ́ ìbá ti ní lè ṣe ẹ mọ́mọ́ promise èèyàn mọ́. ayé pé Imamu Qosim lálàájì, wọ́n pè ní mọ̀tẹ́mírù, àṣẹ gbogbo ẹ̀ náà lórí àṣẹ Yorùbá level ni, àṣẹ lórí asán ni, ẹgbẹ́ gẹ̀ẹ́sì ayán lóòótọ́ lówó mọ́kà wọn sí, ṣùgbọ́n kẹ́ tó ṣàdéhùn ẹ̀yìn náà mọ́ orílẹ̀ méjì. ẹ dákun, mo kàn sọ eléyìí, I don't say this to láti kanta ẹnìkan àbí bákan, ṣùgbọ́n mo kàn sọ eléyìí nítorí pé àwa tá a sì ń gbáyé lọ́wọ́, kó o tó ṣàdéhùn fún yàn rí pé apá rẹ̀ ká àdéhùn yẹn ní ṣíṣe. níjọ́ tá à ń ṣí ilé ìta ń ṣàdúrà sílé yìí níta, ìkànnà àwọn àfáà tọ́lọ́run tún lò wá fún láti ṣèrànlọ́wọ́ fún. mo ara mọ́rúwá fún àfáà náà nínú àkáǹtì rẹ̀ tó fi lẹ̀ táwọn èèyàn bá fi owó sí. bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ fíṣẹ̀bílílà ẹ ṣàánú mi ẹ ṣe kinní kan, èmi ti fi yẹn sílẹ̀ báyìí for now no. ṣùgbọ́n tààfà tí mo tún wá wí ìyẹn àfá Ibrahim, ńgbà tá a fẹ́ pírísẹ́ǹtì mọ́rúwá fún mọ́tò lára fẹ́ rà fún tẹ́lẹ̀, owó tá a rí òká mọ́tò lábá òpé ká fi ra mọ́rúwá, ara mọ́rúwá fún mi wá òpé tó bá jẹ́ mọ́tò náà ṣebí màá ní kólówó mi, ìfẹ́ mi, bàbá mi, ẹ̀mí mi, ọ̀rẹ́ mi, ìbùkún mi, aránṣẹ́ mi, aṣọ lára mi, Sheikh Mohideen Àjàní Bello káńpọ̀kọ̀ náà ní ṣebí màá ní wọ́n bá ń pírísẹ́ǹtì ẹ̀fà àfà yẹn. ìyẹn àfá Ibrahim ni mò ń sọ yìí o, mo tún ti yà díẹ̀ kó lórí ọ̀rọ̀ àfá Imamu Qosim. níjọ́ tá a wá ń ṣe lé níbí tá à ń ṣe àdúrà níta ń bí tí bàbá mi àgbáyé wà ń bí láti wá bá mi ṣàdúrà síbí, mo wá fi kí mọ́rúwá náà lé bàbá wà sí àgbáyé lọ́wọ́. ní tí mo fẹ́ mú jáde ńbẹ̀ ni o, mo wá fi lé wọn lọ́wọ́, mo wá sọ lójú agbo pé mo dẹ̀ jẹ́rìí Ọlọ́run yín bàbá o, mo mọ Ọlọ́run yín pé máa ṣe ńláńlá o, mo mọ Ọlọ́run yín lọ́ba àrà o, mọ́rúwá la fún àfáà yìí o, Ọlọ́run ọba mi lè bá a sọ di áàjì o. níjọ́ tí bí mo ti ń sọ lójú agbo náà, nìkan nínú àwọn èèyàn tó wà lójú agbo níjọ́ yẹn, Alhaji Abdul Kabir Àkànbí Ajísọpẹ́ Aṣípa ààrẹ ọba, lára àwọn guest mi tán wá mi wá ń jọ náà, ní bá ní pẹ̀lú ògo Ọlọ́run ẹ sọ fún àfáà yẹn, èèyàn méjì ló fẹ́ promise ọkọ̀ lẹ́ẹ̀kan náà, ọwọ́ Àṣípa ti kọ́kọ́ sọ̀rọ̀ ẹnì kejì ni ó ti dá báwọn, nígbà Àṣípa ti ṣe wọn àti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àṣípa ní pẹ̀lú ògo Ọlọ́run mọ́rúwá yẹn yóò di mọ́tò ó kún fún un. àkáǹtì tèmi òun làlájì ní lọ́wọ́ ni wọ́n sẹ́ndì owó sí, mo dẹ̀ sẹ́ndì ẹ̀ fáfá tí wọ́n fún pé gbà kí ló fẹ́ fowó rẹ ṣe, ó lóun wò pé bóyá kò ra mọ́rúwá kan sí kò mọ́ wulẹ̀ ra mọ́tò báyìí. ń bó sì ti ní ròrí òun nìyẹn tó ń rò nìyẹn, lọ yọ owó mọ́rúwá ń bẹ̀.
lọ fẹ́ra mọ́rúwá èmi náà sẹ́ndì owó náà sí ńjọ́ náà lówó tó jó didi owó millions of naira owó ọkọ̀ mo gbé fún àáfàá tí wọ́n fi owó ránṣẹ́ sí tí wọ́n ṣe láàánú lójú agbo mi ńjọ́ náà mo sẹ́ndì owó ẹ̀ sí pé wọ́n ló lówó rẹ̀ nígbà tí ní tí mo fẹ́ gbà àáfàá tí mo ń sọ ìwé àwájú mi bí mo ti ń sọ̀rọ̀ yìí o àáfàá ìmáàmù Ibrahim ní Kirikiri àjọ ń gbé ni o kọ́lọ̀ kó mọ̀ fi èṣù yà wá kí ni mo wá fẹ́ fàyọ ni wípé ẹni ó ṣe promise mọ́tò fún yàn ìjọ tó ṣe promise àárọ̀ ọjọ́ kejì náà ti sẹ́ndì owó ẹ̀yin tẹ́ promise àáfàá ní umura ń tiẹ̀ tẹ́ promise Imamu Qosim ní umura tẹ́ promise ẹ̀ ní ájì sẹ́yìn ò ṣe ájì sẹ́yìn ò lọ umura why did you promise him when you know you cannot you won't fulfill the promise why empty promises everywhere. ó ti kú nísìn ó ti lọ sápá sọ́ọ̀rì ká mọ́ ẹ dákun torí Ọlọ́run kéyìí ó jẹ́ wáàsí kékeré kó dẹ̀ jẹ́ ẹ̀kọ́ fún gbogbo èèyàn tí ń gbọ́ mi in tó bá ti ní lè ṣe látẹ̀kùl ìzákùl tàfi shay'in na'am fa'ati mahu fa inna na'am daynun ala al-hurri wajib tó bá ti mọ̀ pé o máa ń bí sí o máa ń gbàgbé nǹkan mọ́ mọ́ promise èèyàn ní nǹkan mọ́ ìtẹ́bà sí ẹ ṣe ní kíákíá ẹ jẹ́ kí òjò òní kílẹ̀ òní ó máa fi mu àìjójò òní àìjẹ́lẹ̀ òní ó fi òjò òní mu òun ló jẹ́ kí ọṣẹ yẹn ó pẹ́ létí tó fi gbẹ mọ́bẹ̀ àbá lọ bọ́ lọ́hùn lẹ́ni tí ò rí àjì yẹn ṣe owó ló fi lọ ṣe páálí owó ló fi lọ ṣe páálí nínú tọ́wọ́ kọ́bọ̀ tẹ́yìn olólùfẹ́ fún un ló fi lọ ṣe páálí ó dẹ̀ fi lé mi lọ́wọ́ táwọn tó promise mi bá ti fẹ́ mú ṣe o èmi lọ múra tèmi mo tún wò pé mo tún pe àwọn ẹjọ́ ẹ dákun ẹ jẹ́ ká mú ìmáàmù ẹ jẹ́ ká jọ lọ apá mi ò ká kí n sanwó ìmáàmù látàkò mi ni ọba mi tó ní ayé àtọ̀run ń gbọ́ màá san umara tí mo dé ní January yìí mo mú kanú àwọn ọmọ mi tí ń jánẹ́sì mo mú dání lọ nínú owó àpò mi ṣùgbọ́n wọ́n ti promise Imam Qosim èmi ò sì tọrọ ájì lọ́wọ́ yín mi ò tọrọ umura mo ní ọmọ tí ń tẹ̀lé mi tó 15 mo mọ̀ pé bọ́lá ọba mi bá ṣe tán tó fẹ́ fún wọn ní ájì àti umura yóò mú kàn ṣe lọ́nà kẹ́ ọ̀nà àánú rẹ̀ náà ni yóò sì gbé wá ṣùgbọ́n àwọn orí wọn lẹ̀ kó tó ní ẹ̀bùn Imamu Qosim lòún fẹ́ gbé jáde níjọ́ tó gbé jáde sáwọn ọmọ tí ń bèmí dáná sí òlóhùn ṣé wọn mọ kéwú sáwọn náà òdíṣẹ́ tí wọ́n ń ṣe tá a lè gbé fídíò sí wọn tó lè dowó ṣùgbọ́n aago ìmáàmù ló lù ẹni aago ẹ̀ bá dẹ̀ lù ó ní yóò rí tiẹ̀ ṣe nínú owó tí wọ́n bu Imamu Qosim gbogbo àwọn tó ń ṣiṣẹ́ lára lé ní Imamu Qosim fún ní owó ló bùn ní percentage nínú owó náà látara ìjọmọlúàbí ìjáláàánú ààfún kó wá ya hun ó ná owó òun ó ná láwọn ẹbí wò pé sówó yóò ní tán òun ká mọ́ sọ pé bàbá owó náà ó tàn ẹ má mọ̀ jọ owó náà mọ̀ ní pẹ́ tàn máa ní ìmáàmù kò lè tàn lónìí nísìn ìmáàmù ti di ẹni tó wọ sàárè tó wọlé ọlọ́run sùn ẹ̀yin tí ẹ promise ìmáàmù bó lẹ́sẹ̀ pàdé ìmáàmù níwájú ọlọ́run pẹ̀lú àdéhùn tẹ́ ẹ ṣe tẹ́ ẹ rí síkà ọlọ́run kó kọ́kọ́ wá máa ṣe ìfẹ́ sọ jù báyìí lọ àlékún àánú ọlọ́run àrànṣẹ́ ọlọ́run kó máa bá gbogbo ẹ̀yin aṣoore.